àwọn bàbá láwọn bá yín dúpẹ́. wọ́n ní ẹ̀bẹ̀ tẹ́ bí Ọlọ́run nínú ilé fúnra ara yín òun lọ́lọ́run wá gbé jáde nì. wọ́n ní Ọlọ́run wá dákun àpadà sí burúkú Ọlọ́run mọ́jú ó tàn yín láéláé. wọ́n ní ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. àwọn bàbá wa ùbá ń dọ́wọ́mà àwọn bàbá láwọn bá yín dúpẹ́ fọ́lọ́run. ǹtẹ́ ìwé fọ́lọ́run náà ní ìpèsè mi báyìí náà ni wọ́n ní ẹ̀yin náà ní fáàrí wa o. àwọn bàbá ní Ọlọ́run ní tẹ̀yìn. àwọn bàbá ní àbùkù kankan kò ní kàn yín. wọ́n ní wọ́n ń ju ni àwọn bàbá wa arúgbó ní kò ní bá yín. àwọn bàbá níbẹ̀ kúkú sí bí yìí bá ṣe rí yín à ń bẹ Ọlọ́run rẹ̀ fún yín lẹ́yìn yín. wọ́n ní Ọlọ́run sì mọ ẹjọ́ jẹ́. wọ́n ní Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. àwọn bàbá ní Ọlọ́run mọ́sàwọ́lá tẹ̀yìn àwọn bàbá wa méjèèjì. àwọn bàbá wa ìmáàmù tuntun. àwọn bàbá ní iṣẹ́ ńlá ni ẹ bẹ̀rẹ̀ yìí o. wọ́n ní àwọn bàbá wa Justice Harun àwọn bàbá ń kí kékeré mọ́ orúkọ lẹ̀ àwọn nọ́mbà wa. wọ́n ní ẹ mọ wulẹ̀ o. Allahu Akbar. àwọn bàbá wa tẹ̀yìn méjèèjì wọ́n ní torí ti ẹ̀yìn bàbá méjèèjì làwọn fi lọ kí àwọn bàbá dámọ́sàmí ọ̀fìn lọ́rin náà wà ń bí àwọn ní lákọ̀tún yìí àwọn ní lákọ̀tún yìí. sẹ́yìn náà máa wí láwàdí. ilé tí bàbá dámọ́sà nínú yìí. wọ́n ní ilé tí wọ́n ní wọ́n wá yìí. Allahu Akbar. Allahu Akbar. wọ́n ní àwọn bàbá Dr. Ozone wọ́n kí àríkè sọ ilá. ọmọ akẹrẹ. wọ́n ní àwọn bàbá láwọn wá. ọmọ mi.